Àwọn ẹlẹ́sìn ìbílẹ̀ àti àwọn gbajúgbajà babaláwo ilẹ̀ Yorùbá wọ́n mà ti tú àṣírí ńlá lórí ìjà àgbà àti orogún tó ń ṣẹlẹ̀ láàrin Aláàfin Ọ̀yọ́ Kábíyèsí Ọba Hakeem Abímbọ́lá Ọ̀wádé àkọ́kọ́ àti àrólé Oòduà Ọọ̀ni Ilé Ifẹ̀ Kábíyèsí Ọba Babátúndé Ẹniìtàn Adéyẹyè Ògúnwùsì Ọ̀jájá kejì, tí wọ́n sì ti tú àṣírí nǹkan tí ó ń ṣẹlẹ̀ lórí ìjà àgbà náà. Ẹ rántí wípé lọ́sẹ̀ tó kọjá ní ariwo ńlá mà sọ káàkiri ilẹ̀ Yorùbá nígbà tí Aláàfin ìlú Ọ̀yọ́ Ọba Hakeem Abímbọ́lá Ọ̀wádé àkọ́kọ́ tó fi àtẹ̀jáde síta nípasẹ̀ agbẹnusọ Ọ̀gbẹ́ni Bọ̀dé Dúrójayé láti ṣe ìkìlọ̀ fún Ọọ̀ni Ilé Ifẹ̀ wípé bó ṣe fi gbajúgbajà oníṣòwò ọmọ bíbí ìlú Ìbàdàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ni Olóyè Jubril Dọ̀tun Sànúsí bó ṣe fi joyè ọ̀kan lọ́mọ ilẹ̀ Yorùbá ìpè ìkọjá àyè ni, nítorí pé Ọọ̀ni kò láṣẹ àti agbára láti fi èèyàn joyè tó kárí ilẹ̀ Yorùbá bí kò ṣe pé oyè tí kò kọjá ìlú Ilé Ifẹ̀ ló láṣẹ láti fi èèyàn jẹ. Aláàfin Ọ̀yọ́ wá jẹ́ kó di mímọ̀ nínú àtẹ̀jáde tó fi síta wípé láàrin ọjọ́ méjì tí ṣe wákàtí 48 hours kí Ọọ̀ni kó tètè lọ fagilé oyè náà, èèyàn pé kó lọ gbà padà bí bẹ́ẹ̀ kọ́ Ọọ̀ni kí Kábíyèsí kó máa retí nǹkan tí àwọn yóò ṣe. Bó tilẹ̀ jẹ́ pé lẹ́yìn ọjọ́ méjì tí Kábíyèsí tó ti fún Ọọ̀ni kò tí ì gbé ìgbésẹ̀ kankan, ṣùgbọ́n àwọn oníṣẹ̀ṣe wọ́n mà ti dá sí ọ̀rọ̀ yìí, wọ́n sì ti ṣàlàyé ohun tó ṣẹlẹ̀. Nínú ọ̀rọ̀ ẹ̀, alága ẹgbẹ́ àwọn oníṣẹ̀ṣe Traditional Religion Worshippers Association ẹ̀ka ti ìpínlẹ̀ Ọ̀ṣun, ìyẹn Olóyè Olúṣèyí Àtàndá, ó mà ti jẹ́ kó di mímọ̀ wípé èdè àwọn ọ̀tá ilẹ̀ Yorùbá tí kò fẹ́ kí ìmọ̀ Yorùbá ṣọ̀kan inú ń ṣẹlẹ̀ láàrin Ọọ̀ni àti Aláàfin. Bẹ́ẹ̀ ló jẹ́ kó di mímọ̀ pé kí ló lè fa ìjà lásìkò yìí ní ilẹ̀ Yorùbá, ṣùgbọ́n tó ní àwọn táwọn jẹ́ oníṣẹ̀ṣe táwọn ń fọ ìlú mọ́ àwọn ò ní dákẹ́. Ó ní àwọn yóò lọ ṣe ètùtù, àwọn yóò sì gbẹ́bọ láti jẹ́ kí àlàáfíà kó jọba láàrin wọn, nítorí pé eléyìí àwọn ọmọ Yorùbá lè má mọ̀, ṣùgbọ́n ó jọ bí èdì láàrin àwọn ọba ńlá méjì ní ilẹ̀ Yorùbá náà. Nígbà tó náà ń sọ̀rọ̀, àràbà ìlú Òṣogbo tó jẹ́ gbajúgbajà àti ọ̀kan lára àwọn aṣíwájú àwọn babaláwo ilẹ̀ Yorùbá, ìyẹn àràbà Ifáyẹmí Ẹlẹ́bùúbọn, lásìkò tóun náà ń bá ìwé ìròyìn The Punch sọ̀rọ̀ ló ti jẹ́ kó di mímọ̀ wípé nǹkan ńlá ní ìjà Aláàfin àti Ọọ̀ni. Bẹ́ẹ̀ ló jẹ́ kó di mímọ̀ ìpí pẹ̀lú adúrú nǹkan tó wà ní ilẹ̀ Yorùbá, pàápàá ètò ààbò tó mẹ́hẹ, ó ló jẹ́ ìbànújẹ́ àti nǹkan kàyéfì ìpè ìjà àgbà ìlànà bàbá méjèèjì náà ń jà, ṣùgbọ́n ó ní kò sí táwọn ṣe ju káwọn ké sí Olódùmarè lọ. Bẹ́ẹ̀ ni káwọn tó tètè lọ gbé ẹbọ, káwọn ké sí àwọn onílẹ̀ láti yanjú ẹ̀, nítorí pé ó ṣeé ṣe kó jẹ́ pé àwọn ọ̀tá inú wà lẹ́yìn ìjà náà láti má ṣe jẹ́ kí ìran Yorùbá kí ìmọ̀ wọn kó ṣọ̀kan.